ogun abẹ́lé orí kẹtàlélọ́gbọ̀n lọ́jọ́ táwọn ọmọ Benjamin Adékúnlé gba ìlú Pọ́tà, Adékúnlé gbé jìtá ẹ̀ ó sì ń ta káàkiri ìlú náà, àwọn ọmọ ogun rẹ̀ sì ń jó tẹ̀lé. Nígbà táwọn ọmọ ogun ojúkú gbọ́ pé Benjamin Adékúnlé kò tíì kú bí wọ́n ti rò ó sí, nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́, ọkàn wọn sì pòrúurú. Bẹ́ẹ̀ ló sì tó ọjọ́ mélòó kan kí wọ́n tó lè tún dá ara wọn padà. Ọ̀rọ̀ náà kó ojúra bá wọn gan-an. Lọ́kàn tiwọn, àwọn ti rò pé gbogbo ìdíwọ́ tí àwọn ní láti ṣẹ́gun àwọn ọmọ ogun Nàìjíríà, Adékúnlé yìí ni. Wọ́n sì ti gbàgbọ́ pé bí ọkùnrin náà bá ti lè kú sójú ogun tàbí ibi yòówù tó bá tilẹ̀ lè kú sí, àwọn yóò ṣẹ́gun Nàìjíríà kíá ni. Ṣùgbọ́n wọ́n mọ̀ lọ́kàn ara wọn pé bí Benjamin Adékúnlé yìí kò bá tíì kú, ìṣòro yóò wà fún àwọn láti ní orílẹ̀-èdè Biafra, nítorí gbogbo àwọn sọ́jà àwọn ni ọkùnrin náà fẹ́ẹ́ pa tán. Lẹ́yìn tí wọ́n ti fi bí ọjọ́ mélòó kan ronú ṣáá, àwọn náà tún dìde. Àwọn ọ̀gá wọn sì sọ fún wọn pé Adékúnlé tí wọ́n ń wò yẹn kì í ṣe àǹjọ̀nú. Bí wọ́n bá pàdé ẹ̀ tí wọ́n da ìbọn bo yẹ̀yẹ́, kíá lòun náà yóò tẹrí gbaṣọ. Àwọn náà ti rí ìwà yìí pé kò sí kí àwọn ọmọ ogun Adékúnlé má gba Pọ́tà lọ́wọ́ àwọn bí àwọn kò bá múra dáadáa. Bẹ́ẹ̀ wọn kò fẹ́ kí wọ́n gba Port Harcourt yìí, nítorí bí wọ́n bá ti gba ìlú náà bí ìgbà pé ogun abẹ́lé náà ti parí ni. Ohun tó tilẹ̀ ń bà wọ́n lẹ́rù jù ni pé níbẹ̀ ni wọ́n ti ń fa iná sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Biafra. Bí wọn kò bá sì ti rí iná fà láti abúlé Afam nítòsí Pọ́tà, àṣẹ pé kò sẹ́nìkan tí yóò rí iná lò ní gbogbo àdúgbò náà nìyẹn. Yàtọ̀ sí tìyẹn, wọn kò lè gba Pọ́tà kí wọ́n má gba ìlú Òkìrìkà. Bẹ́ẹ̀ ìlú Òkìrìkà yìí ni wọ́n ti ń fa epo bẹntiróòlù tí wọ́n fi ń jagun, tí wọ́n sì tún rí nǹkan tà sẹ́yìn odi. Bí ọ̀rọ̀ bá wá di pé ìlú náà bọ́ lọ́wọ́ wọn, àṣẹ pé ogun náà bàjẹ́ nìyẹn. Ọkàn Ojúkú pàápàá kò balẹ̀ mọ́. Ó ṣà ń sọ fáwọn aṣáájú ogun ẹ̀ gbogbo pé kí wọ́n má jẹ́ kí Pọ́tà bọ́ o. Ó ní gbogbo wọn bá ń sá kíjokíjo. Ọ̀gá àwọn sọ́jà pàápàá fún Biafra kéde pé kí àwọn aráàlú máa kó jáde díẹ̀díẹ̀ ní Pọ́tà yìí, kí àwọn sọ́jà pàápàá máa fi ọgbọ́n kó ẹrù wọn àti gbogbo ohun ìjà tí wọ́n ń kó pamọ́ sí Pọ́tà, nítorí bí kinní náà bá wọ̀lú lójijì, ìyẹn àwọn ọmọ ogun Nàìjíríà, ohun tí yóò tìdí ẹ̀ bọ́ kò ní dẹrùn, gbogbo ẹrù àwọn ni yóò sì ṣòfò pátápátá. Ṣùgbọ́n kò sẹ́ni tó gbọ́dọ̀ ọkùnrin náà, bí wọ́n sì gbọ́ wọn kò kà á sí, nítorí ọ̀gá sọ́jà tí wọ́n ń pè ní Achusea tó jẹ́ Ojúkú nìkan lòun gba àṣẹ lọ́wọ́ ẹ̀ ti sọ pé ẹnikẹ́ni tó bá ní kí àwọn èèyàn kúrò ní Pọ́tà ọlọ̀tẹ̀ ni o, káwọn èèyàn má gbọ́dọ̀ sí i lẹ́nu. Ó ní bí ẹ̀mí òun bá sì wà láàyè tó wà láàyè, kò sí jagunjagun ọmọ Nàìjíríà kan tí yóò wọ̀lú Pọ́tà. Èyí tó bá ṣèṣì wọ ìlú náà níbẹ̀ ni yóò kú sí, nítorí gbogbo ètò lòun ti ṣe láti rí i pé kò séwu lóko àfigìrì àparò nìkan. Yàtọ̀ sí èyí, Achusea yìí ti sọ fáwọn àdàmọ̀dì sọ́jà, ìyẹn àwọn ọ̀dọ́mọkùnrin tí wọn kì í ṣe sọ́jà, tí wọn kò kọ́ iṣẹ́ ológun ṣùgbọ́n tí wọ́n máa ń ran àwọn sọ́jà lọ́wọ́, tí àwọn náà sì máa ń fi àdá àti kóńdó pẹ̀lú kùmọ̀jà níbi tí ogun bá ti le, pé ẹni yòówù tí wọ́n bá rí tó fẹ́ jáde ní Pọ́tà kí wọ́n ti mọ̀ pé ọ̀dàlẹ̀ ni, kí wọ́n dá a dúró kí wọ́n sì ṣe bí ọṣẹ ti ṣojú. Nítorí bẹ́ẹ̀ ni kò ṣe sẹ́nìkan tó lè jáde mọ́. Gbogbo aráàlú dúró sí ìlú náà, ọkàn wọn sì balẹ̀ pé Achusea ti sọ pé òun yóò dáàbò bo gbogbo àwọn. Yàtọ̀ síyẹn, àwọn àdàmọ̀dì sọ́jà yìí ti gbé igi dáná káàkiri. Wọ́n gbé igi dáná káàkiri gbogbo Pọ́tà, oníkálukú ń ṣèjọba tirẹ̀, kò sì sí ẹnìkan tó jẹ́ múra láti jáde nílùú náà. Bẹ́ẹ̀ gbogbo bí àwọn ti ń ṣe nì, àwọn sọ́jà Adékúnlé kò dúró. Àwọn ti bẹ̀rẹ̀ ogun jíjà lápá ọ̀nà míì. Wọ́n ń kọlu àwọn sọ́jà Biafra tí wọ́n wà lójú ọ̀nà káàkiri. Wọ́n ti gba ìlú Wakama, bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ ogun Ojúkú ṣe agídí níbẹ̀, síbẹ̀ alúbólẹ̀ ni wọ́n lù wọ́n pẹ̀lú ìbọn ńláńlá. Níbẹ̀ làwọn yẹn ti sá kúrò ní abúlé náà. Ó làwọn ọmọ ogun Nàìjíríà bá wọlé síbẹ̀. Nítorí pé ìtòsí Òkìrìkà níbẹ̀, ọ̀gá sọ́jà tó ti wà ní Òkìrìkà tẹ́lẹ̀ kó ẹrù ẹ̀, ó sáré lọ sí Umushita. Òun náà ti mọ̀ pé bí àwọn ọmọ ogun Adékúnlé bá fi lè ká wọn mọ́ abúlé Òkìrìkà yìí,
ohun tí yóò sọnù yóò ju èpè lọ lọ́wọ́ àwọn. Bí ọ̀gá sọ́jà Biafra náà ti dé abúlé tuntun tó sá lọ pẹ̀lú àwọn èèyàn yìí, bẹ́ẹ̀ ló gbọ́ pé àwọn sọ́jà Adékúnlé yìí ti dé ìtòsí iléeṣẹ́ mọ̀nàmọ́ná AFAM. Bí kò bá sì sí àwọn tí yóò gba abúlé AFAM náà, wọn yóò gba ibẹ̀ láìpẹ́, wọn yóò sì lu gbogbo iná pa. Obíọ̀hà ni aṣáájú àwọn ológun tó wà níbẹ̀. Ọ̀gá àwọn sọ́jà pátá náà, Mádìèbò sì lọ bá a níbẹ̀. Ó ní kí òun lè ràn án lọ́wọ́ kí àwọn lé àwọn sọ́jà náà padà. Bí àwọn bá ti wá lé wọn padà lọ́tẹ̀ yìí, kí wọ́n tó tún padà wá, àwọn yóò ti kó àwọn ọmọ ogun míì wá rọ́pò wọn. Ṣùgbọ́n bí àwọn méjèèjì ti gbéra pé kí àwọn wo ibi tí àwọn ọmọ ogun Nàìjíríà náà wà, kí wọ́n wo ibi tí wọ́n bá sí tí wọ́n ti ń rọ̀jò ìbọn, bẹ́ẹ̀ ni wọ́n pàdé àwọn ará abúlé tí wọ́n ń sá eré àsádìjú, tí wọ́n ń sá eré àsádìgbòlúra wọn láti kúrò ní abúlé AFAM yìí. Àwọn ni wọ́n sì sọ fún wọn pé àwọn ọmọ ogun Nàìjíríà kan ti gba ọ̀nà ẹ̀yìn o. Ọ̀nà ẹ̀yìn tí wọ́n sì gbà náà, wọ́n fẹ́ fi yí gbogbo àwọn ọmọ ogun ojúkú tó wà nítòsí ibẹ̀ po ní o. Bí wọ́n bá sì ti lè yí wọn po bẹ́ẹ̀, kò sẹ́nì kankan tí yóò lè jáde nínú wọn mọ́ rárá. Nígbà tí Mádìèbò tí í ṣe olórí àwọn sọ́jà Biafra nígbà náà gbọ́ tó gbọ́ àlàyé àwọn tí wọ́n ń sá lọ yìí, ó sọ fún Obíọ̀hà pé kó jẹ́ kí àwọn yá padà níbi tí àwọn dé náà, kí àwọn sún sẹ́yìn díẹ̀, kí àwọn sì lọ kó àwọn ọmọ ogun míì láti kojú àwọn ọmọ ogun Adékúnlé yìí, kí wọ́n sì lé wọn jìnnà tèfètèfè. Ṣùgbọ́n Obíọ̀hà kò gba ọ̀rọ̀ tí àwọn tí wọ́n ń sá lọ náà wí gbọ́. Ó rò ó lọ́kàn ara ẹ̀ pé nítorí tí wọ́n ń sá kúrò nílùú ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀, wọn kò fẹ́ kí àwọn béèrè ohun tó ń lé wọn lọ́wọ́ wọn ni. Ó ní kí Mádìèbò padà ní tiẹ̀, kí òun tètè lọ wá àwọn ọmọ ogun kún ọmọ ogun fóun. Ṣùgbọ́n òun yóò dúró pẹ̀lú àwọn ọmọ ogun òun níbí, àwọn yóò sì kojú àwọn ọmọ ogun Adékúnlé tó ń jẹ́ 3rd Marine Commando. Ó sì dá òun lójú pé òun àti àwọn èèyàn òun yóò dá iná ogun fún wọn yá. Ṣùgbọ́n ibi tí Obíọ̀hà fojú sí, ọ̀nà kò bá ibẹ̀ lọ rárá, nítorí lóòótọ́ àwọn ọmọ ogun Adékúnlé ti yí AFAM po. Kò sì pẹ́ rárá tí Mádìèbò fi kúrò níbẹ̀ tí iná ìbọn fi bẹ̀rẹ̀ sí í ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́, tí iná ń dáhùn lójú méjèèjì, tí òkò ńlá sì ń sọ káàkiri ibi gbogbo. Kò sí ibi tí àwọn èèyàn wà tí wọn kò ti gbọ́ ohùn olúkòso àrá tó ń sán lọ́wọ́lọ́wọ́. Bí iná ti ń sọ níbi gbogbo, láwọn ọmọ ogun ojúkú tí wọ́n kù ń sáré àsádìjú, kálukú ń sá kúrò lábúlé AFAM. Ìyẹn àwọn tí iná ìbọn kò bá tí ì mú mọ́lẹ̀ ní tiwọn. Kò pẹ́ rárá tí àwọn ọmọ ogun Nàìjíríà yìí fi gba ìlú AFAM. Wọ́n gba ìlú náà lọ́wọ́ àwọn ọmọ ogun Biafra, wọ́n sì lu gbogbo iná ibẹ̀ pa. Bẹ́ẹ̀ ni iná kò tàn mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú Biafra. Nǹkan náà burú fún wọn gan-an. Ṣùgbọ́n kó tó di ìgbà náà ni Obíọ̀hà ti di àwátì. Títí tí ogun náà sì fi parí, kò sẹ́ni tó gbúròó ẹ̀. Ìgbà tí ogun náà sì parí tí wọn ò rí i mọ́, ni wọ́n tó gbà pé ọkùnrin akíkanjú náà ti bógun lọ ni. Kíá ni olórí àwọn ọmọ ogun Biafra náà ti kó àwọn ọmọ ogun tuntun míì jọ, ìyẹn àwọn sọ́jà Biafra. Ó ní bí wọ́n bá ti lè gba AFAM, kí wọ́n rí i pé wọn kò gba Òkìrìkà o, nítorí bí wọn kò bá gba Òkìrìkà, wọn kò ní lè dé Pọ́tà. Kíá ló ti wá oríṣiríṣi èèlò ìjagun, ó sì kó fáwọn ọmọ ogun Ọ̀wọ̀ 14 14 battalion ni wọ́n ń pè wọ́n. Ó ní kí wọ́n múra kólé, kò sí kinní kan tó gbọ́dọ̀ tún dí wọn lọ́wọ́ mọ́. Gbogbo ọmọ ogun Nàìjíríà tí wọ́n bá rí, kí wọ́n fìbọn dá a lẹ́kùn à ń ṣe kọ́ńtàdígbọ́n ni. Láwọn náà bá gba ọ̀rọ̀ sí ọ̀gá wọn lẹ́nu, ni wọ́n bá múra láti pàdé àwọn ọmọ ogun Nàìjíríà. Kò pẹ́ rárá tí wọ́n fi pàdé ara wọn, òun ni ìjà ńlá bá bẹ̀rẹ̀ láàrin wọn. Ìjà náà sì gbóná. Àwọn ọmọ ogun Biafra ń pa itú méje tí ọdẹ ń pa lójú ogun. Wọ́n ń fẹ̀mí wọn jà pé káwọn lé àwọn ọmọ Nàìjíríà náà lọ. Ṣùgbọ́n kò pẹ́ rárá tí nǹkan fi dàrú mọ́ àwọn ọmọ ogun Biafra lọ́wọ́. Ọ̀rọ̀ wọn kò sì yàtọ̀ sí orin tí wọ́n máa ń kọ pé ẹ má máa bá wọn jà, fúnra wọn náà ò máa fúnra wọn lóògùn jẹ, ẹ má máa bá wọn jà o. Ìdí ni pé ọ̀dọ̀ ara wọn fúnra wọn ni wàhálà wọn ti bẹ̀rẹ̀. Àwọn ni wọ́n sá lójú ogun nígbà tí kò yẹ kí wọ́n sá. Bẹ́ẹ̀ ká sọ pé wọn kò sá lójú ogun lọ́jọ́ náà ni, bí àwọn Adékúnlé yóò bá tilẹ̀ gba Òkìrìkà lọ́wọ́ wọn, ìbá ṣe díẹ̀ ò jàre. Ṣùgbọ́n àwọn ọmọ ogun Biafra yìí fúnra wọn kò finú tán ara wọn. Wọn kò gba ara wọn gbọ́. Ọ̀tẹ̀ tó sì wà láàrin wọn kì í yá jẹ́ kí wọ́n lè ṣe kinní kan ní àṣeyọrí. Nítorí bó bá kù díẹ̀ kó dáa báyìí, wọn yóò fi ọ̀tẹ̀ dàrú láàrin ara wọn ni. Ṣé ẹ rí àwọn ọmọ ogun ojúkú tí wọ́n ń bá àwọn ọmọ Nàìjíríà jà nítòsí Òkìrìkà yìí, 14 battalion lórúkọ wọn.
àwọn ọmọ ogun tí Adékúnlé náà wá kó jagun yìí àwọn náà wá láti 14 Brigade. Nítorí èyí 14 ni wọ́n kọ sí aṣọ sọ́jà tí àwọn ọmọ ogun Ojukwu wọ̀, 14 náà ni wọ́n kọ sí aṣọ àwọn sọ́jà tí àwọn ọmọ ogun Nàìjíríà wọ̀. Àwọn ọmọ ogun Ojukwu ti ń jagun náà lọ láìsí wàhálà o, àfi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pàdé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n jọ ń fi àyà lu àyà. Nígbà náà ni wọ́n rí i pé 14 ni wọ́n kọ sí ara aṣọ tí wọ́n wọ̀. Ohun tó wá sí wọn lọ́kàn ni pé kì í ṣe àwọn ọmọ ogun Nàìjíríà làwọn ń bá jà, àwọn ọmọ ogun Biafra tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ láàrin ara àwọn náà ni. Wọ́n ní àwọn ọ̀dàlẹ̀ yìí ni wọ́n ń bá àwọn jà nítorí wọ́n fẹ́ gba ìjọba Biafra fún Nàìjíríà. Ohun tó tú àwọn èèyàn náà ká lójú ogun nìyẹn o. Ńlọgún bá dàrú lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn ọmọ ogun Biafra sì bẹ̀rẹ̀ sí sá lọ. Àwọn tó kò sì sá lọ sọ fún àwọn ọ̀gá wọn pé àwọn ò jagun mọ́. Wọ́n ní àwọn ọlọ̀tẹ̀ kan ti wà láàrin àwọn ni wọ́n ń bá àwọn jagun. Kàkà kí wọ́n jagun, wọ́n ní kí wọ́n kó àwọn aṣáájú ogun tó jẹ́ ti Biafra kí wọ́n pa gbogbo wọn dànù nítorí àwọn ni wọ́n fẹ́ tan àwọn pa, àwọn ni wọ́n fẹ́ tan àwọn fún Nàìjíríà mú, àwọn ni wọ́n gbàbọ̀dẹ̀ fáwọn. Wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí kí àwọn ọ̀gá wọn tí wọ́n bá rí, bí ọwọ́ bá sì ti tẹ ọ̀kan nínú wọn pípa ni. Kí ojú má rí bí ẹsẹ̀ lóògùn ẹ̀, gbogbo ara ni wọ́n fi ń wà. Àwọn ọ̀gá ológun àwọn Biafra yìí bẹ̀rẹ̀ sí sálọ, kò sí sẹ́nìkan tó lè dúró darí ogun mọ́. Bẹ́ẹ̀ ni nǹkan dàrú mọ́ àwọn ọmọ ogun yìí lọ́wọ́ pátápátá. Ojukwu gbọ́, inú Ojukwu bàjẹ́. Ojukwu gbọ́, inú Ojukwu ò dùn. Ló bá sáré wá oríṣiríṣi ìbọn bíi 2,000. Ó ní kí ọ̀gá àwọn sọ́jà yìí Madiebo ṣa àwọn sọ́jà míì jọ kíá, kó sì kó ìbọn àti ọ̀tá fún wọn kí wọ́n máa sá lọ sójú ogun. Bí ọ̀rọ̀ bá dà báyìí, sọ́jà tuntun kò ṣeé rí bọ̀rọ̀. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ àwọn àdàmọ̀dì sọ́jà tí wọ́n wà ní Pọ́tà ni ọkùnrin náà yíjú sí. Ó fẹ́ kí wọ́n wá di sọ́jà yìnbọn. Ṣùgbọ́n nítorí pé àwọn àdàmọ̀dì sọ́jà yìí kò yìnbọn rí, ó le díẹ̀ fún wọn. Madiebo tí í ṣe ọ̀gá àwọn sọ́jà Biafra yìí kò ráàyè wàhálà, kíá ló pa wọ́n pọ̀ tó sì kọ́ wọn bí wọn yóò ṣe yìnbọn. Nígbà tí wọ́n sì ti lè gbé ìbọn kí wọ́n nà án síwájú kí wọ́n sì yìn, ó ní kí wọ́n nìṣó lójú ogun. Ó ní wọ́n bá gbéra, bí 1,000 àti díẹ̀ ni wọ́n, ó di ọ̀nà ìlú Òkìrìkà níbi tí eléérú ti ń sungi. Ẹni tí a rò pé kò lè pàgọ́ ní àwọn àdàmọ̀dì sọ́jà náà o, nítorí nígbà tí wọ́n dé ojú ogun, àwọn ọmọ ogun Nàìjíríà pàápàá mọ ìyàtọ̀, nítorí àwọn sọ́jà náà tú nǹkan wò. Bí wọ́n ti ń dáná ìbọn lọ́tún ni wọ́n ń dáná ìbọn lósì. Èyí tí wọ́n sì mọ̀ nínú ìjà náà jù ní ìjà àdá tàbí ká mú gídígbò lójú ogun. Ọmọ Nàìjíríà tí wọ́n bá pàdé lójijì tí wọ́n jọ wọ gídígbò bẹ́ẹ̀, ọ̀run ni yóò ti máa jẹun láàrin ìṣẹ́jú 2 péré tí wọ́n bá pàdé ara wọn. Agbára àwọn ọmọ Ìgbò náà pọ̀, àfi bíi ti gidigidi. Agbára burúkú wà lára wọn. Fún bí ọjọ́ 7 ni wọ́n fi ń ja ìjà náà. Ìgbà kan sì wà tí wọ́n lé àwọn ọmọ Nàìjíríà padà sẹ́yìn nítorí apá àwọn ọmọ ogun Adékúnlé kò fẹ́ ká wọn mọ́. Nígbà náà làwọn ọmọ ogun Nàìjíríà fi àjùlọ hàn wọ́n ṣá o, nítorí níbi tí wọ́n ti ń jagun ni àwọn aeroplane ti dé sójú ọ̀run tí wọ́n sì bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́ǹbù lulẹ̀. Wọ́n rọ̀jò bọ́ǹbù lulẹ̀ sórí àwọn alágídí ọmọ Biafra wọ̀nyí. Iná ń jábọ́ láti orí òkè láìsí ẹni tó lè dá dúró rárá. Wọ́n ní ṣìbáṣìbó bá àwọn ọmọ ogun Biafra wọ̀nyí. Wọ́n ń sáré káàkiri inú ìgbẹ́, ṣùgbọ́n bí wọ́n ti ń jáde sí gbangba ni bọ́ǹbù ń bá wọn níbi tí kò dáa. Àwọn tí wọ́n bá sì sáré gba ọ̀nà ìbọn níbi tí àwọn ọmọ Adékúnlé wà, ìbọn ni wọ́n yóò fi mú wọn balẹ̀ lójú ẹsẹ̀. Ogun náà sì mú wọn ṣinṣin. Kò pẹ́ rárá tí àwọn ọmọ ogun Adékúnlé fi gba ìlú Òkìrìkà nítorí àwọn ọmọ Ojukwu ti sá lọ. Bí wọ́n ti gba ìlú Òkìrìkà ni kò sáàyè láti wa epo bẹntiróòlù mọ́. Ìyẹn ni pé kò ní sí epo tí wọn yóò fi gbé mọ́tò wọn rìn, bẹ́ẹ̀ ni wọn kò ní lè rí epo bẹntiróòlù ṣe ohunkóhun ní gbogbo ilẹ̀ Biafra. Àwọn ọmọ ogun Adékúnlé yìí kò dúró ní tiwọn o. Bí wọ́n ti gba Òkìrìkà ni wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn lu Pọ́tà náà. Bí àwọn aeroplane ti ń ju bọ́ǹbù láti òkè, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun ilẹ̀ ń dáná ìbọn gbogbo ìlú náà. Wàhálà àti rògbòdìyàn sì ṣẹlẹ̀ ní Port Harcourt. Àsìkò yìí làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sáré kúrò nílùú. Kò sí sẹ́nìkan tó lè mú abẹ́rẹ́ báyìí jáde níbẹ̀ nítorí kálukú ti mọ̀ pé ikú ti dé. Kò sì ṣeé dúró wò lójúmọ́. Ẹ̀mí lókù tí kálukú ń dù, kò sẹ́ni tó ń du ẹrù tàbí ohun ìní kankan. Bẹ́ẹ̀ ni ìlú Pọ́tà ṣubú. Àwọn ọmọ ogun Adékúnlé gba ìlú Port Harcourt kúrò lọ́wọ́ àwọn ọmọ ogun Ojukwu. Lọ́jọ́ náà ni Benjamin Adékúnlé gbé jìtá ẹ̀, ó sì ń ta káàkiri ìlú Pọ́tà. Àwọn aṣáájú ogun ẹ̀ sì ń jó tẹ̀lé.
ọjọ́ ńlá lọ́jọ́ náà fún wọn. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n gba pọ́tà? Ẹ máa bá wa ká lọ láìpẹ́ jọjọ. Ọláyíwọlá alága ló ń tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àsìkò yìí o.